láti ayébáyé ni àwọn èèyàn ti ń fi tẹ́tẹ́ títa ṣe ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí rẹ̀ múlẹ̀ tí èròǹgbà àwọn tó ń kópa nínú rẹ̀ tí ò sì ṣe lórí bí wọ́n ó ṣe fi owó kékeré gbà ní ńlá tí wọ́n sì di olówó àbí ọlọ́rọ̀ òjijì. Owó tẹ́tẹ́ títa ti gbilẹ̀ láti bí ẹgbẹ̀rún mẹ́ta ọdún ṣáájú bíbí Jésù Kristi 3000 BC ní Mesopotamia. Lẹ́yìn wọn ni China náà gbégbá rẹ̀ ní nǹkan ẹgbẹ̀rún ọdún kan lẹ́yìn ikú Jésù. Amẹ́ríkà ní nǹkan 17th century kí ó tó di pé Italy bẹ̀rẹ̀ casino lọ́dún 1638 ní ìlú Venice. Lọ́dún 1997 Geldad nínú àkọsílẹ̀ rẹ̀ ó ṣe àlàkalẹ̀ onírúurú òwò tẹ́tẹ́ bíi casino, tẹ́tẹ́ orí tábìlì, pachinko, slot machine, video poker, video bingo, púùlù títa, scratch cards, mahjong, àwọn carnival games, tẹ́tẹ́ dáìsì, títa tẹ́tẹ́ lórí àwọn ẹranko bíi ẹṣin, ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tẹ́tẹ́ títa lórí obìnrin, tẹ́tẹ́ lórí eré ìdárayá pàápàá jùlọ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Lótò, bàbá àjẹ̀bú ká sọ díẹ̀ nínú oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn ń gbà kópa nínú òwò tẹ́tẹ́ títa. Pàtàkì àbí ìwúlò tẹ́tẹ́ títa kò tayọ ìdárayá àti ìgbéfúyẹ́ ìpòrúurú ọkàn fún àwọn tó bá ń kópa nínú rẹ̀ pàápàá jùlọ àwọn tẹ́tẹ́ títa tó jẹ mọ́ eré ìdárayá. Ìyàtọ̀ sí èyí, àwọn tí wọ́n ń dá okòwò tẹ́tẹ́ sílẹ̀ ló sábà máa ń jèrè gọbọi gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ìwádìí ṣe fi hàn. Bákan náà, òwò tẹ́tẹ́ títa jẹ́ ọ̀nà mìíràn tí ìjọba ń gbà pawó wọlé lábẹ́nú pẹ̀lú gbígba owó orí lọ́wọ́ àwọn olókoòwò tẹ́tẹ́ títa. Àmọ́ ṣá, bí a bá wo ohun tí ìwádìí sọ nípa iye tí àwọn tó ń ta tẹ́tẹ́ ná lójúmọ́, lọ́sẹ̀, lóṣù àbí lọ́dún kò kéré rárá. Bẹ́ẹ̀ sì ni ipa rẹ̀ lára wọn kò ṣeé fojú fò, àgàgà nígbà tí tẹ́tẹ́ ò bá gbè wọ́n. Fún àpẹẹrẹ, lọ́dún 2018 ìwádìí sọ pé tírílíọ̀nù $10 ni àwọn onítẹ́tẹ́ ń ná lórí tẹ́tẹ́ lọ́dọọdún. Bẹ́ẹ̀ ni ìwádìí mìíràn lọ́dún 2019 sọ pé bílíọ̀nù $2 làwọn tó ń ta tẹ́tẹ́ lórí eré ìdárayá ni wọ́n ná lójoojúmọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìwádìí àti àfihàn dátà tó jẹ́ kí a mọ̀ bí àwọn tó ń ta tẹ́tẹ́ bí wọ́n ṣe ń ná owó ribiribi tó lè tún ayé ẹlòmíì ṣe bí wọ́n ṣe ń pàdánù ẹ̀ sórí tẹ́tẹ́. Síwájú sí i, ẹ jẹ́ ká gbọ́ ìgbélẹ́sẹ̀ àti àlàyé síwájú lẹ́nu ọ̀mọ̀wé Hasimiyu Hamza CFIP tí wọ́n jẹ́ ẹni tí ó ti ń ṣiṣẹ́ ìwádìí bọ̀ lórí okòwò tẹ́tẹ́ títa àti wọ́n sì ti kọ ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ lórí tẹ́tẹ́ títa láti ọdún 2003 di àsìkò yìí. Pípé ewu tó wà nínú tẹ́tẹ́ títa ó pọ̀ púpọ̀ ju bí ó ti yẹ lọ. Ó ń jẹ́ kí ìwà ìmẹ́lẹ́ kó pọ̀ láàrin àwọn èèyàn. Yàtọ̀ sí eléyìí, a ó rí i pé tẹ́tẹ́ títa bó ti jẹ́ kó ti gba àwùjọ wa lónìí kan, ó ti fọ ọ̀pọ̀lọpọ̀ sínú ìṣòro àìríná àìrílò. Ọ̀pọ̀ ló ti bá ìjákulẹ̀ pàdé. Ọ̀pọ̀ ti bá kó ẹ̀rọ àìtọ́jọ́ ó ti bá pàdé nípasẹ̀ títa. Ẹni tó fi gbogbo nǹkan ní ayé ẹ̀ tó fi ta tẹ́tẹ́ tó já tẹ́kọ̀ at the end of the day kò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó ti bí eléyìí ní ti lọ para wọn dànù. Kódà ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ ń bẹ láwùjọ wa lónìí láti pàṣẹ tẹ́tẹ́ títa ni. Ọ̀mọ̀wé Hamza kò ṣàìdábàá ọ̀nà àbáyọ àdínkù sí ìṣòro tí tẹ́tẹ́ títa ń dá sí àwùjọ wa. Bọ́rọ̀ ṣe rí yìí, ó yẹ kí ìjọba wa kí wọ́n wọ́nà míì tí wọ́n máa gbà láti rówó, kí wọ́n wá ensure wípé àwọn tí wọ́n mọ òfin tí wọ́n ó ṣe lórí tẹ́tẹ́ kò ní jẹ́ kí ó gbilẹ̀ dínánú pápá. Àwọn tó yẹ pé àwọn olórí ìjọ ní church mọ́sálásí kí wọ́n náà máa kéde aburú tí ń bẹ nínú nǹkan yìí. Bá gbé àwọn ìgbésẹ̀ yìí, ó ṣeé ṣe kó dín ìwà ikú. Lákòótán, àkójọpọ̀ ìwádìí àti ìjábọ̀ yìí la rí lò látinú ìwé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀mọ̀wé Hamza, àkọ́kọ́ irú ẹ̀ nílé ẹ̀kọ́ Murtado College of Education tá a mọ̀ sí first inaugural lecture lọ́jọ́ 16 oṣù keje ọdún yìí.
ìròyìn ètò ọrọ̀ ajé wa kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí. Ọláyínká Akórèdé ló ti ń jábọ̀ ròyìn